Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní kẹ́ ẹ ṣe àfojúsùn ayé tó rẹwà. Gẹ́gẹ́ bí fọ́nrán tá a fi hàn yín yìí, ó dẹ̀ kó yẹ kí gbogbo wa náà ká ṣe àfojúsùn ayé tó rẹwà nítorí kò sẹ́ni tí ó gbàdúrà kó ń bá wọn kú àwọ́kú ikú àìtọ́jọ́ nítorí ti ọ̀rọ̀ vaccine tí ó ń ṣẹlẹ̀ ìyẹn ti COVID-19. Gbátìgbà tí kìíní ti jáde gbogbo ìgbà la ti ń gbọ́ káàkiri, àwọn kan láwọn faramọ́, àwọn kan láwọn faramọ́, pàápàá jùlọ àwa tá wà ní ìhà tí wá ń bí ìyàwó mẹ̀kúnnù ṣàǹpọ̀n àtàn lọ sókè òkun tá fagbádá kó wálé àwọn náà ni àárín wọn ló wọ́pọ̀ sí ìyàwó lówó. Ṣùgbọ́n nígbà tí àwa mẹ̀kúnnù táwa ní pé àwa ò ní gbàgbọ́ nínú vaccine COVID-19 ní kakọ́ fẹnu kakọ́ pẹ̀kẹ́lù díẹ̀ bí ìwọ̀n tá ló ní nǹkan tó ti kà díẹ̀ nípa bá ṣe ń fà láàrin ara wa láàrin àwọn òkè òkun ni o, àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni o, àti àwa mẹ̀kúnnù. Nǹkan tí èmi kàn lè sọ lórí ẹ̀ ni wípé gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọjọ́ kejì oṣù kẹta ọdún yìí òun ni wọ́n kó abẹ́rẹ́ àjẹsára tó lè dènà àrùn kòrónà wọ orílẹ̀-èdè Nàìjíríà. láti ìgbà yẹn náà dé ní ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí ní pín, bó lè jẹ́ wípé ìpínlẹ̀ Ògùn ló kọ́kọ́ rí tí wọ́n gbà, nígbà tó yá wọ́n pín fún Kaduna, Bauchi gbà àti àwọn ìmí. Ọ̀yọ́ náà gba tọ̀dọ̀ wọn ní Oj'eti tí ó tẹ̀lé. Láti ìgbà yẹn náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ tá à ń sọ ilé ti bẹ̀rẹ̀ sí ní fún àwọn ará ìlú wọn ní abẹ́rẹ́ àjẹsára yìí. Àwọn ṣe mọ̀ wípé gẹ́gẹ́ bí a ti sọ nígbà tí wọ́n kọ́kọ́ abẹ́rẹ́ àjẹsára náà wá wípé ìjọba ò ṣe ìpolongo àti ìlanilọ́yẹ̀ tó lórí ẹ̀. Nítorí náà ó sì ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì máa mikàn lórí ẹ̀ bóyá ó dáa àbí kò dáa. Àmọ́ a dúpẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ àṣẹ Babátúndé Olúsanwó-Olú ó ti bẹ̀rẹ̀ sí ní fún àwọn ará ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 12 oṣù kẹta ọdún yìí. Bẹ́ẹ̀ ni gómìnà ọ̀hún ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú wípé kí wọ́n má ṣe máa tẹ́tí sí wọn ni wọ́n pé lórí ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára náà, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé abẹ́rẹ́ àjẹsára ọ̀hún ó ṣeéṣe kó ní ìpalára tó tún máa ṣe nínú àgọ́ ara. Àmọ́ gómìnà Babájídé Sanwó-Olú sọ pé gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n gbọ́ tó yẹ pàwọn náà dẹ̀ ń sọ ni tí ẹ bá wò náà wípé ààrẹ Muhammadu Buhari ó ti gba tiẹ̀, bẹ́ẹ̀ ló ti gba tiẹ̀, Ṣétúndé ti gba tiẹ̀, bẹ́ẹ̀ ni Yẹmí Ọ̀ṣínbàjò ti gba tiẹ̀, Ṣétúndé Babátúndé ti gba tiẹ̀, mi ti gba tiẹ̀, kí ló tó ti gbà. Ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti dá bí ojúlé àbíbó náà ti ń gbẹ́tẹ́lẹ̀ gbá bí 88 center. Àmọ́ ṣe mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Èkó sọ wípé àwọn òṣìṣẹ́ ètò ìlera tó ń kojú àrùn gbogbo ìyẹn àwọn tó ń ṣètọ́jú àwọn tó dùbúlẹ̀. Láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ń gbà láìgbà tí bẹ̀rẹ̀ sí ń gbà wọ́n ti kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bá àwọn HOS nípínlẹ̀ Èkó àgbọ̀pọ̀ náà ti gbà títí wọn bó jẹ́ pé gómìnà Sanwó-Olú àwọn ò gbà àwọn làwọn ò gbà ń tà wọn. Mo ní wọ́n pé Babátúndé olóhùn ò tí ì gbà. èmi ò tí ì gbà. Jẹ́ mo pa aṣọ nígbà tí ó fẹ́ dé náà pé tó bá ti dé o káwọn tó wà lókè kan bá tiẹ̀ dúpẹ́ pé ààrẹ Muhammadu Buhari wọ́n fi àti igbákejì wọn wọ́n fi àpẹẹrẹ rere lélẹ̀ pé káwọn ọkọ̀ gbà. Ìròyìn kan tó bá ṣẹlẹ̀ pé àwọn tó ń gbọ́ ìròyìn kéré pé Babátúndé ó fi tíkìrì yí wa mọ́lẹ̀ Ìbàdàn ló mọ̀ ó mọ láyípo ó fi yẹn yí mi mọ́lẹ̀ dáa kì í ṣe pé díẹ̀ náà ní gbogbo ayé yóò dọ̀dọ̀ wọ́n ní mọ̀kànmọ̀kàn lóye nǹkan bá bá ti ń bọ̀ láti ọ̀dọ̀ ìjọba tó dọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ètò ìlera àdọ́dọ̀ Babátúndé àdọ́dọ̀ Wàyídì Adéògùn àdọ́dọ̀ àwọn Kaftan TV a máa kọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn bọ́ sórí àwọn bíi Peter side bíi Mátẹ̀sùn ó tó wá dọ́dọ̀ ru àwa báyìí lọ́dọ̀ rẹ̀ yín báyìí bẹ́ẹ̀ ni ẹ̀yà ara náà tó ní wọ́n sọ wípé ó dà bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ ni Ká Sálàyé lẹ́tọ̀ ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Ká Sálàyé ẹ máa wo bí tá a tún gbà wọlé lónìí bó ṣe ká wa lára sí ni nítorí ọ̀rọ̀ ti abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àrùn coronavirus yìí wọ́n ti ń gbà ní fàákájà kò tó torí àwọn tó ń ṣe gan lọ́dọ̀ wọn lọ́hùn lókè ọ̀yà àmì sókè ọ̀yà ni òkè òkun wọ́n sọ pé àwọn ò fi taratara gbàgbọ́ wípé ibi tá ti kó wọlé nìkan náà ti ń gbà yẹn nílẹ̀ China wọn lọ́wọ́ ní China wọ́n gbà ní China ṣùgbọ́n àwọn European Union àbí European countries àwọn kọ̀ọ̀kan Amẹ́ríkà ti ń gbà kódà ààrẹ wọn àti igbákejì wọn Kamala Harris aláwọ̀ kọ̀ọ̀kan
kan bí France àti Italy àti Germany torí ní ara àwọn Europe yìí wọ́n ní 5 million èèyàn tí wọ́n ti gbà pé èèyàn tí ò ju bí 30 tí ò ju 30 níye lọ náà bí report pé bóyá àwọn èèyàn kan tó ń sọ náà ní Àbújá tó ń sọ pé blood clotting pé o lè ní issue lórí blood clotting wa wọ́n ní pé kẹ́jẹ̀ máa dìpọ̀ wọ́n á ní pé nǹkan tó fi ń sa wọ́n ní láàrin nínú èèyàn 5 million tó gbà èèyàn péré ti 30 péré náà rí pé èèyàn 30 kì í ṣe 30 million kì í ṣe 30 kì í ṣe 3 million kì í ṣe 30,000 ọgbọ̀n péré náà rí pé ó fẹ́ ní kankan ṣe tó fẹ́ nínú ẹ̀jẹ̀ wọn táwọn sọ pé ní blood clotting wọn òun náà fi sọ pé àwọn ń gbà ń tiwọn àfàwọn France, Italy, Germany àti orílẹ̀-èdè Norway náà àwọn náà láwọn náà gbà àtàwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà tó bá yá táwọn náà bá ti rí bó ṣe ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ ni àwọn náà tó máa gbà wọ́n. àwọn náà gbọ́n ni wọ́n dọ́gbọ́n sí i ní. ẹ káàbọ̀ sọ́dọ̀ ètò àkọ́tún ètò Ká Sálàyé. Adejoke Bakare lórúkọ tèmi. Babátúndé Àkàndé lórúkọ mi. Ẹ káàbọ̀. Ọláìdé Olúwaṣeun Èwí ní orúkọ tèmi. Bẹ́ẹ̀ ni òwe tá a gbéyàwó náà ni wọ́n ti ní pé ká máa tì síra wa díẹ̀díẹ̀ tá a bá tún ní ká tún gbò lábala míì lórílẹ̀‐èdè Nàìjíríà bóyá ọ̀rọ̀ COVID-19 náà ló jẹ́ kó oúnjẹ máa wọ́n káàkiri ní kùkú yé wa nítorí nígbà tá a máa wò ó lọ wò ó bọ̀ ń sìn ọlọ́run oúnjẹ ó ti wá di ọ̀wọ́n gógó báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tí ò wá yé mi ni pé wọ́n dárúkọ àwọn ìpínlẹ̀ tó ti wọ́n dójú àmì wọ́n dárúkọ Kogi wọ́n dárúkọ Ondo State nígbà àwa táwa lẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Èkó tá a sọ pé oúnjẹ wọn lẹ́kọ̀ọ́ náà ni pé kò wọ́n ṣùgbọ́n nígbà táwọn ló wọ́n gógó dojú pé ní Kogi àti Ondo ilẹ̀ mélòó la ní lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí ká gbin vegetable lẹ́kọ̀ọ́ wá ń bíbà ewébẹ̀ ká kàn gbin ewébẹ̀ ká gbin kíni sàláàdì ká gbin ẹni orí oko kòkó lẹ́kọ̀ọ́ nínú ilé ní ìrọ́pẹ́ ẹ̀wọ̀n pé ìpínlẹ̀ kò ń ṣe rẹ̀ sí. àìkókò láti ń gbìn kébí náà ti ń ṣe bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ láàrin ìjọba ìpínlẹ̀ Kebbi àti ìpínlẹ̀ yàtọ̀ àwọn adá tó ní àwọn nǹkan mìíràn tó ń ṣe pẹ̀lú àwọn ìpínlẹ̀ mi náà nípa ọ̀rọ̀ ọ̀gbìn ṣùgbọ́n èmi ni tomatoes gbogbo àtàṣà àsìn màálù lẹ́kọ̀ọ́ ọ̀gbìn ọ̀sìn màálù lẹ́kọ̀ọ́ tábà sí màálù lẹ́kọ̀ọ́ ní ẹ̀ka ti ní elders clash àti ìníyẹn lẹ́kọ̀ọ́ dáradára wọn dára dẹ́kọ̀ọ́. àbáṣà máa ń rí wọn àwọn rí wọn lójú ọ̀nà. báwo ló ṣe wájú tó yẹ pé àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé àwọn gbogbo ló yẹ kí oúnjẹ pọ̀ ń bẹ̀ tó níbẹ̀ náà ti ń kó oúnjẹ wá bí ó ṣe wá jẹ́ bẹ̀ lóúnjẹ tí wọ́n kí nìdí. ara àwọn kan tó tún lè fà díẹ̀ náà ni epo tó gbówó lórí náà lè fà inflation ní wọ́n ní lọ́dọ̀ wọn lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dọ̀ wọn là ń sọ lọ́dọ̀ wọn ibìkan láti ibìkan náà sí láàrin ìlú gan ní ìpínlẹ̀ Èkó ṣé àìpín sọ pé mọ́tò owó rẹ̀ tó ń gbówó pẹ́ níbi ti tẹ́lẹ̀ láàrin ó bó ṣe máa rí láwọn àgbègbè tó bá ti dé bá epo rọ̀bì gbogbo ẹ̀ka pátápátá tó ní ṣe pẹ̀lú oúnjẹ àti ìgbé ayé ènìyàn òun ló máa fọwọ́ bà bẹ́ẹ̀ ni tó ṣẹlẹ̀ náà nù. bóyá ìyẹn náà dára àwọn amóúnjẹ tá ń kó láti ìpínlẹ̀ Èkó lọ ìpínlẹ̀ Kogi tó wọ́n bóyá tó bá sọ pé nǹkan bíi nǹkan lẹ́rìn dòdò ń sìn a lè ní bóyá tàbí bíi tíì àfẹmọ́dárúkọ tọ́rọ̀ fún wa lówó àbá ní bóyá tòótọ́ ṣùgbọ́n mi ní iṣu irú epo pupa ewébẹ̀ ata èmi ò rò pé ó yẹ kó wọ́n ní àwọn ìpínlẹ̀ tí wọ́n ní ó ti gbówó lórí déédéé. Àwọn fẹ́ rọ ẹ̀yin ara lé pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ti jálá epo tí wọ́n ń sọ yìí a fẹ́ mọ bí ó ṣe rí lọ́dọ̀ iye tí wọ́n ń tà àwọn kan sọ pé àwọn tí ń rà ní 212 àwọn kan náà tí ń rà ní 210 ṣùgbọ́n ní àwọn àgbègbè tèmi lẹ́kọ̀ọ́ ń bí tí ọjọ́ ajé táwa ṣe rà 165 la ṣe rà mi ìfẹ́ dárúkọ lé epo náà la ṣe rà kẹ́kàn bá wa dárúkọ yín ìpínlẹ̀ tẹ́ ti pè wọlé iye báyìí là ń ra epo jálẹ̀ epo lọ́dọ̀ wa ń la kàn fẹ́ gbọ́ ẹ̀yin ara ilé ẹ bá wa yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀ etí ògbéjì ìyẹn ló máa fi ta gàyà lọ sí ọ̀rọ̀ ti àwọn ti EFCC tàbí EFCC wọ́n ní gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nílé àwọn NDLEA EFCC lélẹ́yìí ó ní pé ti àwọn gbogbo òṣìṣẹ́ ilé ìfowópamọ́ pé kán máa fi
kan sọ iye nǹkan tí wọ́n ní dúkìá tí wọ́n ní bọ́yẹ sọ fún àwọn ìjọba àpapọ̀ bọ́yẹ sọ fún president o àwọn senators pé kan sọ ìyẹn ni a fẹ́ gbéyẹ̀wò nígbà tó ń sọ báyìí pé kí àwọn tó ń ṣiṣẹ́ ní ìfowópamọ́ kan sọ dúkìá tí wọ́n ní àwọn wá àyànnà náà kò yé wa àríkà dáadáa ṣé àwọn executive directors ni àbáwọn board àbáwọn managers àbáwọn tó yẹ pé tẹ̀pọ̀n kan wà lè fowópamọ́ nígbà táwọn ká tó bẹ̀rẹ̀ ètò tá à ń kóró yìí jọ mo ní àbáwọn tí ó jẹ́ pé wọ́n fi wọ́n rúgbẹ́ kiri wọ́n rúgbó nígbà tá nítorí ẹ̀ẹ̀kan náà àtàjọ ń sọ̀rọ̀ lára àtàjọ ń ṣètò yìí náà ni àwọn ni pé àwọn yóò ń ṣe staff wọn náà kì í ṣe àwọn náà ń pè ní contract staff àwọn ní marketers ṣé marketers náà ní contract staff. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ marketer tó ń polówó àwọn ilé ìfowópamọ́ yẹn contract staff ni wọ́n kì í ṣe pé bóyá wọ́n ti gbà wọ́n gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́kọ́ máa lọ wá oníbàárà wa ṣáwọn náà nìkan máa sọ àwọn náà wà lára tó máa sọ nǹkan tí wọ́n ní. àwọn yẹn ò nílé sọ ọ̀dọ́ ṣáwọn yẹn ò ní. àwọn tó ń sọ ẹ̀mọ̀ fáwọn kan wà tẹ́ pé báńkà ni wọ́n tẹ́ pé báńkà ọ́fíìsà ni wọ́n tó máa ń jẹ́ pé wọ́n mójútó àkáǹtì àwọn èèyàn kọ̀ọ̀kan kì í ṣe àwọn tó wà ń bí pé wọ́n ń gbowó ni o wọ́n sanwó fún àwọn yẹn. kì í ṣe tó ń gbowó wọlé kì í ṣe àwọn kàṣíà tó wà lórí wọ́n gbowó wọlé wọ́n sanwó fún yàn kì í ṣe àwọn báńkì ní ìṣirò àwọn èèyàn náà sọ. àwọn yẹn gan mákẹ́tà àwọn gan ni mákẹ́tà àwọn gan náà tajà. àwọn ní ìwòye tèmi èmi fi pé ó yẹ kó jẹ́ pé àwọn tó yàtọ̀ sí àwọn ọ̀gá iléeṣẹ́ àwọn mánéjà àti àwọn tó wà ní ipò gíga ní ilé àwọn ilé ìfowópamọ́ yẹn àwọn tó ń gbowó wọlé gan àwọn tó ń mójútó àwọn àsùnwọ̀n yẹn ó yẹ káwọn náà kàn máa kéde ohun ìní wọn. ìdí tí mo dẹ̀ sọ fẹ́ ni pé ní àìmọye ìgbà ni a ti máa ń gbọ́ tí ròyìn máa ń jáde tó máa ń sọ wípé owó kan lọ láti inú àkáǹtì kan láti inú àsùnwọ̀n kan sí tẹlòmíì at the end of the day tó máa ṣe ìwádìí lórí ẹ̀ ó máa ń fẹ́ ní ọwọ́ àwọn tó ń gba owó yẹn wọlé àti àwọn tó wà nídìí àwọn kàṣà yẹn gan ó máa ń fẹ́ ní ọwọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn jìbìtì máa ń wà nínú ìwà àìmọye oníròyìn níbi àìmọye èrè tó ti jáde lórí ẹ̀ tó jẹ́ pé àwọn kàṣà yẹn àwọn báńkà yẹn ló máa wà ní. wọ́n ti sanwó sínú àkáǹtì mi rí èmi rẹ̀ mo kàn gbà láti ni ta ló sẹ́ndì owó mo wádìí orúkọ tì mí ìmẹ́ni tó sẹ́ndì owó orúkọ yìí kò tiẹ̀ jẹ́ orúkọ èèyàn tí mo lè ronú pa ẹ̀ pé wọ́n lè fowó ránṣẹ́ sí mi mo ṣáà wọ́n pé bá lọ́rẹ́ ṣe jẹ́ o àbí nǹkan kan wá pé bí tí mo ti ń wò wọ́n àti wọn jọ́ kejì jọ́ kẹta kí n tó lọ bí iṣẹ́ ó rà pé jọ́ kẹta ni mo ní off. hello ẹ káàsán ẹ káàsán sà hello ẹ káàsán. Hello sir. Ẹ káàsán. Yes sir. Ẹ bá wọn yí ọ̀rọ̀ amóhùnmáwòrán yín sílẹ̀ mò ń gbóhùn ara mi lórí rédíò nínú fóònù yín. Ọlọ́run ló ń tò. Hello ẹ káàsán. Ẹ yí ọ̀rọ̀ amóhùnmáwòrán yín sílẹ̀ ẹ yí tẹlifíṣàn yín sílẹ̀. Ẹ ṣé púpọ̀ kí lorúkọ yín sà? Kí lorúkọ yín bó lẹ ti pè wọlé? Hello sir. Ẹ bá tún gbìyànjú láti pè wọlé ẹ dárúkọ yín àti ibi tẹ́ ti pè wá ohun tẹ́ dẹ̀ fẹ́ sọ ẹ bá sọ ní ṣókí kí n tó lọ síbi iṣẹ́ nígbà tí ó máa fi kó tó di ibíjọ́ kejì náà bá ń pè mí kíní kankan náà wá ní àjọ kí n wá pé nǹkan nígbà wọn débi iṣẹ́ wọn ní nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ wọn láwọn oníjìbìtì ni pé wọ́n fi àkáǹtì mi fi gbé owó wọlé bẹ́ẹ̀ gbówó jáde ipò ọ̀sán sínú àkáǹtì mi ipò kí n má lọ bá wọn gbà á lórí ATM pé kí n lọ sí báǹkì gangan kí n sọ pé mo fẹ́ rí mánéjà àbẹ́ nǹkan tó bá wà ní ìdí òṣùwọ̀n yìí gbogbo pé bọ́dọ̀ ṣe lè yanjú nìyẹn ẹgbẹ́ kó wáyé pé mi ò wá ní àǹfààní láti báwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n ní àpé báyìí ni o kí n wá lọ sí ìdí hello sir hello ìpè ń já ìpè o ìpò tí ń kọlura wọn jù
ẹ bá yẹ ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀ ló sà. Hello. Hello. Ẹ káàsán. Hello. Hello, ẹ káàsán. Hello. Hello, ẹ ti bọ́ sórí ètò ẹ káàsán. Ẹ̀yin ara ló dà yìí pé àti ìmọ̀wọ́ bá a ṣe ń lo ẹ̀rọ tẹlifóònù ìbánisọ̀rọ̀ tẹ́ bá ti pè é yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀ ẹ dárúkọ yín tààràtà tẹ́ bá ń wo ẹnu mi tó ló jẹ́ pé bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ live program ni ìdíwọ́ díẹ̀ bíi 2-3 seconds tó wọ́n máa wáyé ẹnu máa tà síbẹ̀ ṣé ń wò mí ìyẹn ló máa dá pé ẹ̀ló tá à ń pè fúnra wa tẹ́ bá ti wọlé ẹ máa gbọ́ lé tẹ́ bá yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀ ẹ máa gbọ́ mi tààràtà ní orí ọ̀rọ̀ tìyẹn a ní pé àwọn tó yẹ ká mójútó kì í ṣe àwọn tó ń fi rúgbó pé lọ gba owó wọlé àwọn tó wà ń di kò sí iye táwọn yẹn ń gbà pé wọn dẹ̀ ń ṣe àwọn wá ní pé títí June 1st ní gbèdéke tán fi lé pé gbogbo wọn gbọ́dọ̀ sọ nǹkan tí wọ́n ní EFCC àwọn fọ́ọ̀mù tó láyé tá a dẹ̀ wá àwọn èèyàn dàgbé iṣẹ́ wà ní ẹsẹ̀ alájọ yín o torí gbogbo báǹkì tó wà tán tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà lè máa béèrè lọ́wọ́ wọn. Hello, ó rẹ̀ pàtó ní ìpè kan. Hello. Ẹ káàsán sà. Hello, ẹ káàsán ti bọ́ sórí ètò. Hello. Hello, ẹ ti wọlé sórí ètò kí lorúkọ yín? Ẹ̀dà náà ẹ tó bá gbìyànjú láti wọlé ní abala tìyẹn a máa dànù dúró ń bẹ̀ a fẹ́ lọ sí ti ọ̀rọ̀ ti àjọ NDLEA àbí National Drug Law Enforcement Agency tí bàbá wa tó ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó rí retired. Hello, ẹ káàsán. Hello, ẹ káàsán. Hello, ẹ káàsán. Ẹ ti wọlé sórí ètò. Ẹ káàsán. Hello, à ń gbọ́ yín kí lorúkọ yín? Orúkọ mi ni bí ẹgbẹ́ ìwọlé dìroko. Láti ìwọlé ti pè wọlé. Ẹ káàsán. À ń gbọ́ yín. Òkè Ògùn. Ìdíròkò. Èló ni wọ́n ń ta epo ń bẹ̀? Ó ti rèbété ọ̀dà náà. Wọ́n ní pé àwọn wọ́n tó 4.5 million. Hello. Hello. Ẹ káàsán kí lorúkọ yín bọ́lẹ̀ ti pè wọlé? Bọ́lẹ̀ ti pè wọlé? À ń gbọ́ yín sà bọ́lẹ̀ ti pè wọlé? Ọlọ́run ló ń tò ó kí lorúkọ yín sà? Láti Niger State. Èló ni wọ́n ń ta jálá epo lọ́dọ̀ tí yín sà? 195. Ìyẹn ní ìpínlẹ̀ Niger. Ẹ ṣé púpọ̀ 195 tọ̀dọ̀ yóò tí wọ 212. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé púpọ̀. Yára lé bá wa ní sùúrù díẹ̀ àní láǹfààní láti gba ìpè ní abala tá a wà yìí a ti fìdí kan múlẹ̀ pé 195 ní ìpínlẹ̀ Niger ìdíròkò náà ó dàbí pé wọ́n ló wọ́n ń bẹ̀. Àmọ́ ohun tó kàn yà mí lẹ́nu ni wípé ìjọba ti fi ó ti ní iye tí wọ́n gbọ́dọ̀ máa ta bẹ́ẹ̀ ní jálẹ̀ epo kan wọ́n dẹ̀ ti sọ fún àwọn alágbàtà tó ń ta epo rọ̀bì ó máa ń yà mí lẹ́nu pé ìpínlẹ̀ kan máa sọ pé iye báyìí làwọn ń rà ń bẹ̀ pé ilé ẹ̀kọ́ máa sọ pé adẹ̀ ní PPPRA tó jẹ́ aláṣẹ iye báyìí bẹ́ẹ̀ petroleum pricing regulatory agency. Tí òye wa náà ni pé kò sẹ́ni tí wọ́n kàn pera wọn ní PPPRA ni
ó dà pé fúnra ara wọn ẹnu wọn kò ká ìlú. kódà nígbà tí wọ́n announce pé wọ́n máa ta epo ní 200+ yẹn ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ epo sọ pé òun ò mọ kankan pa ẹ̀. kí nìyẹn ń jẹ́ ó dàbí confusion fún àwọn orílẹ̀-èdè ìjọba tó ń jẹ́ pé owó máa fowó kún owó wọ́n ní ká fọkàn balẹ̀ lórí ìjọba nídìí àti àwa náà níjọba ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ti ọ̀rọ̀ ti àwọn tó ń lo egbògi olóró wọ́n ní lọ́nà àìtọ́ egbògi olóró lọ́nà àìtọ́ wọ́n ní pé ká wò 4.5 million ní ìpínlẹ̀ Èkó ni wọ́n sọ yìí pé wọ́n lo egbògi olóró lọ́nà àìtọ́ nígbà tó pé lọ́nà àìtọ́ ó ti wá yà mí lẹ́nu illicit drug ẹ gbọ́ ẹgẹ nínú àwa mélòó la wà ń pínlẹ̀ Èkó nínú àwa bíi over 20 million kí ìpínlẹ̀ ìdá mélòó lè yẹn ó ti lé ní ìdá mẹ́rin ló wà nídìí àwọn tó ń lo oògùn yìí lọ́nà àìtọ́ èmi mọ̀ pé mi ò lò ó ọ̀nà tó tó ó tọ́ kò tọ́ mi ò lò ó ṣùgbọ́n gbà tó ti wá sọ báyìí ọ̀nà wo la fẹ́ gbà láti mọ bá àwọn tó ń lò ó àti pàápàá irú àkíyèsí wo ló yẹ ká ní láti fi tó wọn létí tó náà sọ sí pé àwọn búbà márùn wá sọ pé àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí wọ́n gbọ́dọ̀ rí dájú pé wọ́n kó wọn kásẹ̀ nílẹ̀ wọ́n tẹ́ bá fẹ́ àwọn agbègbè wo náà pọ̀ sí ìyẹn kínní ọ̀nà wo la fẹ́ gbà láti mójútó tábà tí wọ́n mójútó ọ̀nà wo la fi lè yẹra fún àwọn tó wà nídìí irú kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàmárò àtàbàjọ sọ wípé 1.5 million ní àwọn million people ní àwọn tó ń ta oògùn tó jẹ́ oògùn bíi oògùn àjẹsára dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ wọn náà ni wọ́n ti ń ta àwọn egbògi tá à ń sọ yìí ó wá sọ wípé nínú 1.058 million people tó ń ta oògùn èèyàn 58,000 péré ló wà rẹ́jísítà èyí tó wá túmọ̀ sí wípé mílíọ̀nù kan àwọn tó ń ta oògùn wọn ò ní àkọsílẹ̀ lọ́dọ̀ ìjọba. wọ́n wà ní kí náà yẹn pé wọ́n dẹ̀ wà ládùúgbò wa wọ́n free wọn ò ní àkọsílẹ̀ gbogbo àwọn oògùn tíjọba ti fi tí wọ́n ti gbé òtélé gan pé kí wọ́n má kó wọlé ọ̀pọ̀lọpọ̀ wọn kó wọlé bẹ́ẹ̀ ni so àwọn NDLEA officials yìí tó jẹ́ àwọn òṣìṣẹ́ wọn wọ́n gbọ́dọ̀ tú síta kí wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ òfin tó lórí àwọn gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn kan gbogbo àwọn tó ń ta oògùn tí wọ́n ti ní àkọsílẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ti sọ wọn. ṣùgbọ́n láti jẹ́ kíkọ́ mọ ibi tí àwọn yìí wà tó ti ń ta àwọn ògbógi olóró yìí ohun gangan ló ṣe kókó láì jẹ́ pé ibi báyìí náà ti ń ta ibi báyìí náà sápamọ́ sí o láti wú wọn síta tó tí wọn bá mú wọn síta ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké ẹ fẹ́ ẹja sòótọ́ ọ̀rọ̀ ẹ fẹ́ sọ yìí pé wọn ò mọ bẹ̀. ẹja ti gbà pé wọn ò mọ bẹ̀ báyìí. ẹ ká ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lára èèyàn ló máa sọ fún wọn èèyàn náà ló máa tọ́ka. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ NDLEA tá à ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń gba rìbá ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń ba ìgbà ó dàbí bí omi inú ọ̀rá àwọn sachet water tí wọ́n sọ ń gbà ẹ́ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ NAFDAC òṣìṣẹ́ NAFDAC ọ̀pọ̀lọpọ̀ tó bá lọ síbẹ̀ tó ń dẹ̀rí pé ẹni yìí kò ní òǹtẹ̀ ìjọba èyí tí yẹ kí wọ́n ti ibi tí wọ́n ti ṣe dámọ̀ pé omi ní pàtàkì tó ń ṣe nínú àgọ́ ara ìdá 100 àwa ènìyàn omi ni Ọlọ́run fi ṣe wá so nígbà tẹ́ ti mọ̀ wípé nǹkan yìí ó dáa fún àgọ́ ara tàbá mú nǹkan tí ò dáa ó máa ní ìpalára tó máa ní ìpalára irú ẹni báyẹn ẹni pé ẹni yóò ní òǹtẹ̀ nǹkan tó dẹ̀ ń lò kò kójú òṣùwọ̀n tó bá ti fi owó tán fún wọn àzìrìbá ó tán nìyẹn àjẹ́lọ̀ bíi tó bá tó máa kó wá sàárín ìlú àwa ìlú láti máa yàtọ̀ sí ẹ̀ náà àwọn òṣìṣẹ́ yẹn gan kí wọ́n máa tẹ̀lé nọ́mbà wọ́n gba nọ́mbà wọ́n gba nínú nọ́mbà tí wà gẹ́gẹ́ bí nǹkan tí adarí ilé-iṣẹ́ àjọ ti NAFDAC yẹn Professor Adéyẹyè tó ń sọ láìpẹ́ yìí àná àbí nǹkan bí mo sì gbọ́ mo dẹ̀ rẹ̀ pé tó rí kà wọ́n gbà tí wọ́n sọ nípa àwọn tí wọ́n ń lo tí oògùn ní oògùn kan ní òkè ọya ipò ó gbòdì lára àwọn èèyàn tẹ́pẹ́ ìrìn tó bẹ̀rẹ̀ sí sáà kankan bẹ́ẹ̀ nígbà tí wọ́n fọ̀rọ̀ wáyà ilẹ̀nu wò ó ní àwọn ti bọ́ sójú kò ṣẹ́ láti ṣèwádìí ohun tó lè fà á nígbà tó fi ọ̀rọ̀ wá kan lára àwọn tó ń mójútó àwọn oògùn téèyàn ń lò yàtọ̀ sí arábìnrin ìyẹn náà tó sọ kíní kan pé oògùn kò sí oògùn tí ó dá pé tán lẹ́yìn tí wọ́n bá ti ṣàyẹ̀wò ẹ̀ wọ́n máa ń kọ síbẹ̀ pé báyìí kò sí ní side effect tí máa wà fún kankan side effect ní ọ̀pọ̀ tó máa fún tẹ́lẹ̀mí bá gba oògùn kan àbábẹ́rẹ́ kan wọ́n á ní kó tún padà wá ní àkókò báyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí arábìnrin wa sọ nígbà míì tán bá sọ pé àwọn oògùn kan ó gba òdì lára àwọn èèyàn tí wọ́n bá lọ sí ilé ìwòsàn yàbí orí àjọ àtẹ tí wọ́n ti ń tà
wọ́n á rí i pé kò sí òǹtẹ̀ NAFDAC ńbẹ̀. ìmí ọjọ́ sì ti lọ lórí mi báwo la ṣe wá fẹ́ mọ òtítọ́ ẹgbẹ́ nígbà tó ní pé oògùn tó ń lò ọgọ́ ẹbí tó sọ ń sìn àwọn tó ń bá ẹ̀kọ́ àwọn tó ń ta gan bóyá náà gan máa lò. bẹ́ẹ̀ni oògùn olóró tí wọ́n sọ yẹn yẹn nǹkan tí ò dá wọn ò ní lè lò fún àgọ́ ara wọn bẹ́ẹ̀ tí wọ́n máa lè ta síta nǹkan ṣẹlẹ̀ ní wípé kí àwọn òṣìṣẹ́ NDLEA yìí àwọn fúnra wọn kí àwọn ọ̀gá wọn máa ti àwọn òṣìṣẹ́ wọn nínú bí wọ́n ti ń jáde kì í ṣe pé kí wọ́n rán wọn pé ẹ lọ ṣe òfin tó tún àwọn ìsọ̀ tó ń ta òògùn káwọn fẹ̀yìntì lọ́fíìsì káwọn fẹ̀yìntì lọ́fíìsì kí wọ́n má ṣe àwọn ìwádìí tó yẹ kí wọ́n ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ wọn gan ló ń gba àbọ̀dè àwọn míì tí wọ́n mọ̀ wípé wọ́n ń ta àwọn egbògi ẹ mọ̀ pé àwọn egbògi yìí bí wọ́n ti ń kó wọn wọlé owó ńláńlá ni ó wọlé tó bá ti fi owó ńlá yẹn tó fi lọ àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ egbògi olóró yìí wọ́n máa panumọ́ ni wọ́n lè ti panumọ́ kí ló kù ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn ní ìjọba ti gbé òǹtẹ̀lé pé kán má kó wọlé mọ́ àdéhùn tẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsọ̀ tí wọ́n ti ń ta òògùn yìí ó tẹ̀ tí wọ́n dọ̀ àwọn ìyá ṣàpọ̀ yẹn ti ẹ̀ pọ̀. wọ́n máa mú ẹlòmíì tó máa gbé dé àgọ́ wọn àjọ wọn tó máa ti bí ọ pé iye báyìí láǹfààní. association wa ti àwọn ẹgbẹ́ wọn wọ́n ti gbowó àti gbogbo wa wọ́n ti parí ọdẹ àná jọkànjọkàn àjọkàn ṣá wọ́n ní. bẹ́ẹ̀ ni kí ìjọba náà kàn tún ran àjọ NDLEA lọ because according to Bùbá Márúwá ó ní ìpínlẹ̀ Èkó nìkan 4.5 million mélòó náà ni wá tí adúrú 4.5 million. wọ́n náà sọ pé ìdá mélòó nínú 20% ìdá ọgbọ̀n nínú 100 àwọn tó ń lo egbògi olóró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ 15 million ènìyàn ló ń lo egbògi olóró ní orílẹ̀-èdè Nàìjíríà. no 15 million 4.5 wà lẹ́kọ̀ọ́ nìkan ìdá ọgbọ̀n nínú èmi ò rò pé tòótọ́ ni kí ní ọjà dà. kì í ṣe iṣẹ́ àwọn òṣìṣẹ́ NDLEA nìkan mú báyìí ó ti di ti ìjọba àti ti ará ìlú mọ́ pé báwo la ṣe fẹ́ mójútó. bẹ́ẹ̀ àwọn ará ìlú fúnra wa tá bá ti kẹ́fí wípé èèyàn kan lo àwọn egbògi tó lè mú ìpalára bá ara ẹ̀ àti ẹlòmíì kó tètè máa lọ fi tó àwọn agbófinró létí ṣùgbọ́n àwọn agbófinró náà tí wọ́n fi ń tó létí náà bọ́ sójú kò káwọn náà bọ́ sójú kò kó má jẹ́ wípé àwọn tó máa fowó jí lẹ́nu. ká tètè wá wò yàtọ̀ sí pé èèyàn kọ̀ọ̀kan àwọn agbègbè ó yẹ bọ́ ṣe ń sọ ilé náà sìn pé 4.5 million èèyàn ló ń lo àwọn nǹkan ó yẹ mo rò pé ẹ̀kan dárúkọ àwọn agbègbè tó dábàá ní ká máa dárúkọ agbègbè kan nígbà kan mo ní ìrírí kan lérí agbègbè Kẹjà bí Ìpodò Balógun Olówu wá síbi alẹ́ ń báyìí tẹ bá ṣàkíyèsí láwọn àkókò kan tẹ bá gbàbẹ̀ ẹ̀ kàn rí wọn tó máa ìdúró wọn gan mú fura dání kì í ṣe pé wọ́n mú nǹkan olóró náà bí báyọ̀ jà ṣùgbọ́n ẹ̀ kàn rí ìgbà mẹ́ta bá bọ̀ láti ibi iṣẹ́ gan Agége wọn mọ̀ pé àwọn gbèrò mi stadium Agége local government Agége àti stadium irú àwọn kan bẹ́ẹ̀ ó máa àwọn agbègbè ẹtẹ̀ gbàgbé láti rìn bẹ́ẹ̀ lálẹ́ gbà mí gan àìní Ọlọ́run ni tẹ́ bá lọ sáwọn ohun ṣe wọ́n pè mí kan ní àwọn ojú. ṣé ó dẹ̀ wá dáa kẹ́ bá dárúkọ rẹ̀ síta. mo láwọn àgbè tí mo ti rí ìrírí tí mo ti ní ìrírí àgbè tí mo dárúkọ yìí mo ti ní ìrírí Yábà wọ́n ti dojúkọ mi rí ní Yábà ìdìbò tí mo dárúkọ ẹ̀ mo ti rí rírí kì í dẹ̀ ṣe pé òru gànjọ́ kì í ṣe pé mo rìn láàjì àbí nǹkan kì í ṣe bẹ́ẹ̀ mo tún rí kan tó yẹ pé ó kọ mí lóminú gan níbi Agége ojú rin ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọkùnrin wọn kóra wọn jọ wọ́n máa tẹ̀lé lẹ́yìn káàkiri níjẹ́ mo tẹ̀lé fẹ́ sọ pé èmi tí wọ́n ń wo báàgì mo rò pé mo fẹ́ fún wọn lówó ni bàbá kan tó wá tẹ̀lé mi wá sọ́gọ̀ mi síwájú pé kínní kan tẹ́ ẹ bá fún wọn dojú yín mo kò síjọ́ tá máa rí àwọn àfààní kiri ni pé kí n wọ ọmọ yẹn dáadáa pé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń fowó yẹn ṣe tá a bá jókòó sínú mọ́tò ń gbà mí gan wọ́n á kàn rọ́ bọ́ sínú mọ́tò pẹ̀lú yín tá a bá wò wọ́n dáadáa ẹ rí i pé wọ́n wò bí ọmọ lúàbí dáadáa. yàtọ̀ sí àwọn pápákọ̀ òfurufú wa àti àwọn pápákọ̀ níbi tí wọ́n ti ń gbà kó ẹrù wọlé lórí omi àwọn seaport àwọn airport wọ́n gbọ́dọ̀ ṣe àmójútó gbogbo because ọ̀pọ̀lọpọ̀ wọn ibẹ̀ ni wọ́n ń gbà kó àwọn kíní wọlé àwọn òṣìṣẹ́ àwọn pápákọ̀ òfurufú yẹn náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń gba àbọ̀dè wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tó ń kó kíní wọlé. ó ní àwọn ètò yẹ pé láyé orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ kí ìjọba mójútó gbogbo àwọn ìjọba pariwo ìjọba ń gbogbo àgbà àwọn náà níjọba bẹ́ẹ̀ ni àtijọba àtàwọn kájọ ṣe. ká tó ṣe lọ ní abala yìí àníṣe aláìmá sọ ti ọ̀rọ̀ kan tó jáde láti JAMB office àwọn ìjọ tí wọ́n ń ṣe
ìdánwò fáwọn ọmọ tó fẹ́ wọlé ìwé ẹ̀kọ́ gíga méjì ní ara àwọn òṣìṣẹ́ wọn ọwọ́ ṣìnkún òfin ó tẹ̀ nítorí kíni ó ń gba owó ṣówó kó bẹ́ẹ̀ la fẹ́ pè ní àbówó ẹ̀yìn àbówó òrògbẹ́ ó ṣàgbówó àjẹbánu lọ́wọ́ ọmọ tó fẹ́ wọlé àwọn ọmọ tó ń gbìyànjú láti wọlé ìwé ẹ bá ń sọ nípa àwọn tó ń lo egbògi olóró lọ́nà àìtọ́ tá à ń sọ nípa àwọn tí wọ́n ń dojúkọ èèyàn lọ́nà àìtọ́ à ń sọ pé òṣìṣẹ́ ilé ìfowópamọ́ àwọn tí ilé jáàmù náà ṣe rò pé kò yẹ káwọn EFCC náà kọ́ mójútó àárín ọ̀rọ̀ tiwọn náà ní abala tá a wà yìí a fẹ́ ṣe gàyà lọ sí ilé agbára tá a bá padà dé a wá pẹ̀lú àlejò alájọ máa kọ́ wọ́nrìn wá wọn tá a fẹ́ pẹ̀kẹ́ lù ohun tó kan gbogbo wa ni ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ gbogbo wa ni pẹ̀lú àṣẹ Elédùmarè Ọlọ́run á bá wa tó Ká Sàlàyé ṣì ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sàlàyé tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa ní abala tàkọ́kọ́ àti sọ nípa tọ̀rọ̀ owó epo àti sọ nípa ti ẹ̀jọ́ NDLEA àsọ nípa ti àwọn ètò ọ̀rọ̀ ààbò nípa ti àwọn àjọ jáàmù tí ó di pé ń gba owó kọ́bẹ́ lọ́wọ́ àwọn ọmọ kiri àdẹ̀tún ti sọ nípa ti oògùn tó lè dènà àrùn COVID-19 ìyẹn ní ti abala tàkọ́kọ́ abala tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ohun gangan nítorí kò tá fẹ́ ṣàlàyé ohun kankan fúnra wa kí ni tá fẹ́ ṣàlàyé lórí lónìí ó ní ti Christian fasting àwẹ̀ àwọn ọmọ lẹ́yìn kristẹni ọmọ kristi àlejò wa ti wà ní agodo pẹ̀lú wa bàbá wa máa dárúkọ wọn wọn máa kí ẹ̀yin aráalé bàbá bá kí aráalé kẹ́ dárúkọ yín. Mo kí gbogbo ẹ̀yin aráalé orúkọ tèmi ni Ezaka Peter tí gbogbo ènìyàn mọ̀ sí wòlíì àpáta. Ezaka Peter wọ́n tí mo yẹ lẹ́kàn dárúkọ wọn ni pé ní ìmọ̀ bí ti fẹ́ pe orúkọ Ezaka yẹn ìyẹn kan dárúkọ ara wọn ẹ yẹ kí ni ìtumọ̀ Ezaka yẹn ṣé Yorùbá náà ni àbí. Orúkọ Ìgbò ni Adémijùlọ. Adémijùlọ ní tó túmọ̀ sí pé Ìgbò ni apọ̀ ní agodo báyìí àwa Ìgbò pọ̀ ọmọ Ìgbò lèmi náà ṣé nìjọ ọmọ Ìgbò mo ṣe báyìí. ẹ má jẹ́ sọ̀rọ̀. àwọn Ìgbò lèmi náà bàbá wa ẹ yẹ ká kọ́ bẹ̀rẹ̀ báyìí a máa jù sí ní kọ̀ọ̀kan ní tẹ̀lé nípa ọ̀rọ̀ àwẹ̀ kìrìsìtẹ́nì kí ni ojú ìwòye tẹ́ fi wò pàápàá jùlọ ti èyí tá máa ń gbà kí a tó ṣe ọdún àjíǹde. A dára fún yín. Àmín. Àkọ́kọ́ kí la mọ̀ tí wọ́n pè ní àwẹ̀. Àwẹ̀ jẹ́ ohun kan tí ènìyàn ṣe láti wá ojú rere Ọlọ́run. Ìyẹn tó ń pé téèyàn bá nílò nǹkan kan tí ọgbọ́n rẹ̀ ò gbé tí agbára rẹ̀ ò gbé tí ìmọ̀ rẹ̀ ò gbé even tó wò pé ènìyàn gan ò lè ṣe ṣùgbọ́n tó kù ní Ọlọ́run then láti wá bá Ọlọ́run yẹn sọ̀rọ̀ á wá ní kóun lọ sínú àwẹ̀ tó bá tó wá lọ sínú àwẹ̀ yẹn á lóun fẹ́ gbàwẹ̀ àkókò àwẹ̀ yẹn àwọn kankan ló máa ṣẹlẹ̀ ohun kìíní ni pé ní ìgbà yẹn a máa ń jọ̀wọ́ ara wa ní àkókò àwẹ̀ yẹn a ní lè jẹun nínú ọgbẹ́ ènìyàn a ní mi ò jẹun nítorí pé mo fẹ́ gbàwẹ̀ tá bá ní pé a fẹ́ gbàwẹ̀ yẹn àwọn ìwà àti ìṣe wa kan wà tó yẹ pé a nílè lórí ọ̀fẹ́ láti ṣe kí nìdí nítorí pé a fẹ́ gbàwẹ̀ ṣùgbọ́n mo fẹ́ fi òye kan yé wa lénìí àkọ́kọ́ nígbà tí Ọlọ́run dá ènìyàn nínú ọgbà Édẹ́nì kò ní kí wọ́n gbàwẹ̀ nǹkan kan ló bí àwẹ̀ kí ló bí àwẹ̀ tí àwa tá pera ní onígbàgbọ́ fi sọ pé a ó máa gbọ́ ni pé láti ìpìlẹ̀ ṣe wá a dá ènìyàn pẹ̀lú ẹ̀mí ṣùgbọ́n nígbà tí ènìyàn ti já kúrò ní ìpele ẹ̀mí a wà ní ìpele ara Ọlọ́run tá a sì níyàn Ọlọ́run ẹ̀mí ni gẹ́gẹ́ bí ìwé John chapter 4 verse 24 sọ pé ẹ̀mí ni Ọlọ́run àwọn tó máa sìn wọn kò lè ṣe láìsí ní ẹ̀mí àti ní òtítọ́ then tí a bá wá wà kan tí ò sí agbára ẹlẹ́ran ara fún wa láti ṣe a ní ká lọ sínú àwẹ̀ ìyẹn tó pé ká padà sí orísun wa ká padà sínú ẹ̀mí láti bá Ọlọ́run pé Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí nítorí pé Ọlọ́run wa lè fojú rí ṣùgbọ́n àwọn tó bá ní ẹ̀mí wọn ó béèrè wọn ó sì fún wọn ìdí tó fà tá a fi gbàwẹ̀ nìyẹn then àkọ́kọ́ lélẹ̀ àwẹ̀ tí onígbàgbọ́ àwẹ̀ pín sí ọ̀nà bíi mélòó kan ṣùgbọ́n àwẹ̀ tí àwọn ènìyàn tá a dì mú jù ni pé láti fi ebi para wa tá a bá ti jẹun à ní à ń gbàwẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó ní àwẹ̀ tó yẹ ká máa gbà ó ní àwẹ̀ tí Ọlọ́run lọ́wọ́ sí. ìyẹn gan mo fẹ́ béèrè pé irú àwẹ̀ wo lọ́lọ́run lọ́wọ́ sí pàápàá jùlọ ní ti ẹ̀sìn ní kìrìsìtẹ́nì ká tó ṣojú àjíǹde. A dára fún yín mà àkọ́kọ́ lélẹ̀ tá a bá ní ajé ọmọ Ọlọ́run ó ní ìṣe kan tí Ọlọ́run retí láti ọ̀dọ̀ wa Bíbélì sọ nínú ìwé Isaiah 58
ó ní àwẹ̀ tí mo rán ikán ní ilé. Àwẹ̀ túmọ̀ nípa ti onígbàgbọ́, ó túmọ̀ sí ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀. Nígbà tí èèyàn bá jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ tó jẹ̀wọ́ rẹ̀ pé òun fẹ́ wá Ọlọ́run, yóò sá fún ẹ̀ṣẹ̀. Ìkejì ni pé ìṣe wa ìgbà mìíràn wà tó yẹ pé ẹlòmíì alágbèrè ni, a ní mo fẹ́ gbàwẹ̀, ìyẹn tó pé mo fẹ́ wá Ọlọ́run, mo fẹ́ ronú ìpìwàdà. Ẹlòmíì olójú kòkòrò ni, a ní mo fẹ́ gbàwẹ̀. Ní kí nìdí tó fẹ́ fi gbàwẹ̀? Ó fẹ́ kúrò nínú ẹran ara láti padà sínú ẹ̀mí, láti padà sí orísun. A ní a fẹ́ gbàwẹ̀. Ìgbà mìíràn rèé, kì í ṣe ó dìgbà tá a bá fi inú ebi panu la tó ń gbàwẹ̀. Àwẹ̀ kan wà, tẹ́ bá ran ọmọnìkejì lọ́wọ́, àwẹ̀ ni. Ìgbà mìíràn tẹ́ bá kóra ní ìjánu, àwẹ̀ ni. Ìgbà mìíràn tẹ́ bá ṣe ohun tí ayé ń ṣe, àwẹ̀ ni. Kí nìdí? Ẹ̀yà arin sọ́tọ̀. Tẹ́ bá ní ẹ jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, ẹ wá ìṣe rẹ̀, ìwà rẹ̀, ìlànà rẹ̀, òfin rẹ̀. Tá a bá ń gbàwẹ̀, àwọn ohun mẹ́ta kan wà tá a gbọ́dọ̀ máa ṣe. Àkókò àwẹ̀ wa, a ó máa gbàdúrà. Ọ̀pọ̀ ènìyàn ló ìyẹn nìkíní. Ìkejì pé a ó máa ka Bíbélì èyí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ìkẹta rèé, a ó máa sìn. Ọ̀pọ̀ wa à ń gbàwẹ̀ ṣùgbọ́n a ò gbàdúrà. Ọ̀pọ̀ wa à ń gbàwẹ̀ a ráyè ti Bíbélì. Àkànṣàpẹrẹ pé à ń gbàwẹ̀ ni. Ìkíní lélẹ̀ àṣírí kan wà nínú àwẹ̀. Àkókò tá a bá fẹ́ gbàwẹ̀, ohun kan là ń retí láti ṣe. A fẹ́ mú ìyípadà tó ju ọgbọ́n ènìyàn dání. A fẹ́ mú ìyípadà, a fẹ́ gbé ohun kankan tí kò sí jáde. Ẹ jẹ́ kọ́kọ́ ṣe lóye kan. Ní inú ìrìn àjò ẹ̀dá láyé, nígbà tá a fẹ́ fún àwọn ènìyàn Ọlọ́run ní ìtúwọ̀n ní, Bíbélì pé Mósè gun orí òkè, ó wà pẹ̀lú Ọlọ́run nínú ìwé Exodus 24. Ó wà lórí òkè fún 40 ọ̀sán àti 40 òru. Ní ìkóríta àwẹ̀ yẹn, ó darapọ̀ mọ́ ọ̀run ni. Tẹ́ bá lọ wo Mósè ní ìpele yẹn, kò sí ìṣe ẹran ara lára ẹ̀ mọ́, kò sí ìwà ènìyàn lára ẹ̀ mọ́, nítorí pé ó ti padà síbi orísun rẹ̀, èyí tí ṣe ẹ̀mí. Nígbà yẹn, àwa fún ní òfin 10, ohun tí a fi ọwọ́ Ọlọ́run kọ láti máa ṣàkóso ìran ọmọ ènìyàn láyé. Ìkejì lélẹ̀, mo fẹ́ fi láṣìírí kan tó wà nínú àwẹ̀. Nígbà tí Jésù gbàwẹ̀, òun náà gbàwẹ̀ 40 ọ̀sán àti 40 òru. Àkọ́kọ́ ìdí tó fi gbà ní pé kóun lè ṣe àṣepé iṣẹ́ tí a rán láti wá ṣe láyé. Kí nìdí iṣẹ́ tó pé láti wá la ọ̀nà fún ìran ènìyàn? Then iṣẹ́ yẹn ó nídìí láti padà sí orísun, èyí tí ń ṣe ẹ̀mí, láti wá ní agbára téèyàn fi ń ṣe. Wọ́n máa fẹ́ bẹ̀rẹ̀ níbi tí ẹ sọ̀rọ̀ dé yẹn. Jésù gbàwẹ̀ fún 40 ọjọ́, Mósè gbàwẹ̀ fún 40 ọjọ́. Bẹ́ẹ̀ni. Ṣé dandan ni kí àwọn ọmọlẹ́yìn Kristi gbàwẹ̀ fún 40 ọjọ́? Mo béèrè ìbéèrè yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Kristẹni, àwọn denomination kan wà tí wọn kì í gbà tó 40 ọjọ́ lásìkò Lent. Àwọn míì wà tó máa ń gbà tó 90 days tó ju 40 ọjọ́ lọ. Ẹ bá wa ṣèyàn náà. Mo fẹ́ ṣe lóye ohun tẹ́ mọ̀ lẹ́nu. Ẹ lè mú ọjọ́ kan láti fi gbàwẹ̀, ẹ lè mú ọjọ́ mẹ́ta láti fi gbàwẹ̀. Àní àkókò àwẹ̀, ó jẹ́ àkókò tẹ́ fẹ́ tún nǹkan kan ṣe, ó jẹ́ àkókò tẹ́ fẹ́ gba ohun tẹ́ ní. Àkọ́kọ́ lélẹ̀, Bíbélì wípé a ti kọ̀wé rẹ̀, a ti fi òǹtẹ̀lú pé àwọn ọmọ Júù tó wà nílẹ̀ Súsánì ká pa gbogbo wọn láti ọwọ́ Ámánì. Ṣùgbọ́n Ẹ́sítérì ó pe Módíkáì, ó ní ẹ lọ pé gbogbo àwọn ènìyàn àwọn Júù jọ, ẹ jẹ́ ká lọ sínú àwẹ̀ ọjọ́ mẹ́ta. Tá a bá ti lọ sínú àwẹ̀ ọjọ́ mẹ́ta yẹn, ohun tí kò sí orí ọ̀fẹ́ láti ṣe, ohun tí ó jẹ́ òfin tí ò sí fún orí ọ̀fẹ́ ènìyàn láti ṣe, mo fẹ́ ṣe. Wọ́n wá lọ sí àwẹ̀ ọjọ́ mẹ́ta. Ìpele àwẹ̀ yẹn, wọ́n ní ìtẹríba ọkàn, wọ́n ṣí ọkàn páyà, wọ́n ronúpìwàdà, wọ́n wá Ọlọ́run ní ojú méjèèjì, adẹ̀ yí padà. Ìkejì lélẹ̀ mọ́ bọ̀ ẹjọ́ kí a lè gbọ́ra kí ẹ̀dẹ̀ lè dì í mú dáadáa, nítorí a kàn ń parọ́ pé à ń gbàwẹ̀. Àwọn àṣírí kan wà nínú àwẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ìwé Jónà. Bíbélì wípé àwọn ìlú Nénéfì ẹlẹ́ṣẹ̀ ni wọ́n. Ẹ gbọ́, Ọlọ́run wá fẹ́ pa wọ́n run. Ọlọ́run wá rán Jónà sí wọn pé kó lọ kéde. Bíbélì wípé àti ọba
àti ẹrú àti ẹranko àti ọmọ ọwọ́ wọ́n kéde wọ́n wà nínú àwẹ̀. Wọ́n dẹ̀ wọṣọ ọ̀fọ̀ sára. Wọ́n wọ̀ dẹ́dẹ̀ ohun tí Ọlọ́run fẹ́ ní ìkórìtà wọn ní ìrònú pìwàdà. Ẹ lè lé ọjọ́ kan kẹ́ ẹ fi gbàwẹ̀ kí àwẹ̀ yìí jẹ́ kó ní ìtẹ́wọ́gbà kó jẹ́ ìtẹ́wọ́gbà ju ẹ tó ń lo ẹgbẹ̀rún ọdún láti fi gbà. Kò yẹ yín àwẹ̀ jẹ́ ìkórìtà pé Ọlọ́run mo wá rí mo dẹ̀ rí pé lóòótọ́ àti ní òdodo ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi wá ṣe nǹkan báyìí fún mi. Ẹ ṣé bàbá wa mo wá fẹ́ béèrè báyìí sí àwẹ̀ kìrìsìtẹ́nì tó bọ́ sí tó máa ń gbà kan tó bọ́ sí Easter tá bá máa kàgbà tó bẹ̀rẹ̀ àwẹ̀ àtìgbà táṣọdún àjíǹde ó máa ń lé lógójì ọjọ́ ìyẹn kan. Ìkejì ṣé àwẹ̀ tí à ń sọ yìí ń sìn gbogbo gbà láǹgbà ọdọọdún láǹgbà ti àjíǹde yàtọ̀ sí ti oní ìjọ mi ń gba ilé ìjọ ilé ń gba ilé oní 90 days oní 7 days oní 7 gbogbo gbà láǹgbà ọjọ́ kan ọjọ́ bá lọ́sọ̀ọ̀sẹ̀ náà ń gba àwẹ̀ ṣé àwẹ̀ yìí ní àkójọpọ̀ a lè fi wá ojú Ọlọ́run ni pé ìbéèrè méjì nínú ẹyọ kan. A dára fún yín. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ nínú ìbéèrè tẹ́ kọ́kọ́ béèrè tẹ́ bá wo àwa tá wà ní orílẹ̀-èdè òǹkà wa ó yàtọ̀ sí àwọn tó wà náà. Ẹ wá gbọ́ tá bá sọ nípa Kristẹni ibì kan ló ti ṣẹ̀ wá. Kò yé yín ó ṣeé ṣe kí ọjọ́ tí wá ti lé bí wákàtí 6 síbi tó ti wá ìyẹn ọ̀tọ̀. Ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ lénìí gẹ́gẹ́ bí ìbéèrè kejì ni pé àkókò àwẹ̀ tòótọ́ àwẹ̀ tó jẹ́ tòótọ́ nítorí pé àwẹ̀ kan wà à ń gbà nítorí torí pé a fẹ́ fi ṣọ̀tẹ̀ à ń gbà kò tí inú òdodo Ọlọ́run wa àkọ́kọ́ lélẹ̀ mo fẹ́ fi àṣírí fún yín tẹ́ bá fẹ́ gbàwẹ̀ tẹ́ bá ti ní ìpòsínú kò sí àwẹ̀ fún yín tẹ́ bá ti ní ìjà kò sí àwẹ̀ fún yín ṣùgbọ́n àkókò àwẹ̀ jẹ́ àkókò tí a fi máa ń yí nǹkan padà. Ẹ wo bí irú àkókò yìí pẹ̀lú ipò tí orílẹ̀-èdè yìí wà tó pé lótìtọ́ àti ní òdodo ohun tí Ọlọ́run fẹ́ àti gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run la fi ń gbàwẹ̀ yẹn bó ṣe yẹ kó rí ìyípadà yẹ kó dé bá orílẹ̀-èdè. Ṣùgbọ́n lẹ́ni àjọ̀dún là ń ṣe àgbàwẹ̀. Àjọ̀dún là ń ṣe àjọ̀dún àwẹ̀ là ń ṣe àgbàwẹ̀. Ẹ mọ́ fẹ́ fún láṣìírí kan yìí. Bàbá ṣéèdì tó fi jẹ́ pé àwẹ̀ yìí tó nígbà tá a bá kà ó máa lé lógójì ọjọ́ di kó tó dijọ́ tó pẹ́ tí Jésù tán kan Jésù má gbélébùú báwo ni ó ṣe ń lé. Bíbélì dẹ̀ sọ wípé 40 days ogójì ọjọ́. Ẹ gbọ́ nǹkan kan wà tí òye yín àwẹ̀ dá dúró ẹ gbọ́ àwẹ̀ dá dúró ṣùgbọ́n ní ìkórìtà táwa tá ń pè ní ọdún Esther akànmú mọ́ ni tí kò bá sí àkókò yìí àwọn tí ń gbàwẹ̀ ṣáájú àkókò yìí kó tó di pé àmú ọdún pé a fẹ́ ṣe Easter àwọn èèyàn tí ń gbàwẹ̀ ìmọ̀ àwọn olóyìn lè gbàwẹ̀ 72 days ṣáájú àkókò yìí ṣùgbọ́n àwẹ̀ 40 days àwẹ̀ 40 days dá dúró. Then tá bá wá sọ nípa Esther jẹ́ àkókò tí Jésù parí tó ṣe àṣepé tó ṣe ní pé ó fi hàn wípé ó wá sí ayé àbí sí ayé ó wá mú ìgbàlà wá fún àwa ó lọ sínú ìwò ilẹ̀ láti gbàgbára lọ́wọ́ ikú kí ikú má bàa ní agbára lórí wa mọ́ ó mú àjíǹde wá fún ìran gbogbo ènìyàn. Then àwa ní pé ká gbàwẹ̀ àkókò tí Jésù gbàwẹ̀ ó yàtọ̀ sí àkókò tó jíǹde méjèèjì làwa wá mú papọ̀ kò ṣeé ṣe kí àkókò yẹn kó bọ́ sí ṣùgbọ́n pé kájọ ṣe pọ̀ ni. Nígbà tí Jésù fi gbàwẹ̀ 40 ọdún ó ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tá a rán nígbà tá a fi ṣe àjíǹde ó parí iṣẹ́ ṣe pé àkókò yẹn jì síra wọn ṣùgbọ́n ohun tá a kà máa ṣe pé ókè ẹ jẹ́ ká mú àkókò yìí ká fi sọ pé ká so pọ̀ ṣe ń gbọ́ pé ká so àkókò yìí pọ̀ dẹ̀ tá a bá tó wá ní ká gbàwẹ̀ ká wá fi ṣe ìrántí àjíǹde Jésù Kristi. Ẹ yára lé ọ̀pẹ bá ní ìbéèrè kan fún bàbá wa nípa ti àwẹ̀ onígbàgbọ́ tí ò yé gbogbo wa ẹ lè pè ojú òpó tẹlẹ gbàdọ́dọ̀ wa ò ní 09132176826 tàbí 08115830288. Bàbá wa ó nígbà kan tí mo béèrè lọ́wọ́ èèyàn kan wípé gẹ́gẹ́ bí àwẹ̀ tá à ń sọ yìí àwa náà bóyá ń gbàwẹ̀ nílẹ̀ Yorùbá èmi ò mọ̀ ṣùgbọ́n wọ́n fẹsẹ̀ tèmi lé ọ̀nà gbàgbọ́ ni nígbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí mo máa béèrè pé ṣé a tún máa ń gbàwẹ̀ níjọ́ Sátidé àti Sunday. A dára fún yín. Àmín. Àkọ́kọ́ lélẹ̀ ṣebí a ní ọmọlẹ́yìn Jésù ni wá tẹ́ bá ka Bíbélì dáadáa Bíbélì sọ pé ní ọjọ́ ìsinmi
àwọn ọmọ lẹ́yìn Jésù wọ́n dẹ̀ wọnú oko wọ́n yẹ àpáká wọ́n dẹ̀ ń jẹ lọ́jọ́ ìsinmi tí ò ṣe ọjọ́ Sunday tá ń pè Sunday ẹ̀sìn. mo wá fẹ́ fi òye yé yín àwẹ̀ ojú ọjọ́ tó wù yín tẹ́ yà sọ́tọ̀ láti bá Ọlọ́run pàdé. kò bá jọjọ́ ìsinmi kò bá jọjọ́ ìsinmi lẹ́yà sọ́tọ̀ ẹlòmíì kì í fi ọjọ́ ìsinmi ṣeré ajẹun ìyẹn tó yẹ pé Ọlọ́run gbọ́ tiẹ̀ ṣùgbọ́n ọkàn tẹ́ fi ṣe ọjọ́ tẹ́ bá ti yà sọ́tọ̀ láti bá Ọlọ́run pàdé ni Ọlọ́run ráyè fún yín. Àwọn míì ó wù wọ́n pé gbogbo ọjọ́. bàbá wa hello ẹ káàsán hello ẹ káàsán kí lorúkọ yín gbọ́dọ̀ ti pè wọlé sà àbí mà ẹ káàsán ojú òpó yóò jágara rárá ẹ bá tún gbìyànjú láti pè wọlé. bàbá ikú atótónu lórí ẹ ìbéèrè tèmi wá fẹ́ béèrè lórí àwẹ̀ ni wípé bí n bá fẹ́ gba àwẹ̀ ṣùgbọ́n tí ìlera ara mi ò ká láti gbà ṣé ẹlòmíì lè bá mi gbà bí ìránṣẹ́ Ọlọ́run ṣé wọ́n lè bá mi gbà á kémi ra ohun tí wọ́n máa fi máa ṣinú ṣé ó jẹ́ àwẹ̀ tí Ọlọ́run tẹ́wọ́ gbà tó bá jẹ́ wípé mo ní nǹkan kan tí mo fẹ́ fi béèrè lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tí ìlera ara mi ò gbé. mo fẹ́ fi òye kan yé yín Jésù wípé àwọn ìránṣẹ́ méjì kan wá sí tẹ́ḿpì ẹnìkan Farisí ó ní Ọlọ́run wọ́n fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ ni o mo dúpẹ́ pé mò ń gbàwẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ mò ń sàn ìdá mẹ́wàá mò ń ṣoore mi ò dàbí ẹlẹ́ṣẹ̀ yìí alágàgèbè ṣùgbọ́n bí ó ṣe pé kò tiẹ̀ ó rí aláìsí pé ẹlẹ́ṣẹ̀ ni òun kò tiẹ̀ súnmọ́ tẹ́pì ó ní Ọlọ́run ó fọwọ́ lu ó kàn ya rẹ̀ Ọlọ́run ṣàánú fún mi kì í ṣe ọ̀ǹtí tá a bá fi ebi panú là ń gbàwẹ̀ ìkéde pé àwẹ̀ kì í ṣe tẹ́ ẹ̀ bá yàn gbà kò ń ṣeun tó ń bá èèyàn gbà torí n ta máa ń rí láyé òde ìní nìyẹn ẹlòmíì lè sọ wípé wòlíì kan ló jíṣẹ́ fóun pé kí òun gbàwẹ̀ ẹlòmíì lè sọ wípé òun ní nǹkan tó ń fẹ́ bèrè lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ìlera ara òun ẹ̀mọ́ Bíbélì sì ti sọ wípé láìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan kò lè ṣe ìlera ara òun ò jẹ́ gbé. kí ló bí ọ̀rọ̀ yẹn tí Jésù fi sọ pé láìsí àwẹ̀ iṣẹ́ ara ti iṣẹ́ ìyanu kò lè ṣe. kí nìdí tẹ́ ẹ̀ bá ti ní ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ló máa ṣe tí ara ò lè ṣe àwa máa ń fi òye yọ pé tí a bá ní àwẹ̀ nígbà yẹn a wá sí ìkóríta ẹ̀mí a lè ṣe tó yẹ ká ṣe tí nígbà tí bíbá sọ pé láìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ wọn sọ fún àwọn àpọ́sítélì nítorí pé ní ìgbà yẹn Jésù sì kọ́ wọn ò tí gbẹ̀mí mímọ́ ṣùgbọ́n Jésù ti gba àwẹ̀ 40 days and 40 nights ó ti kún fún ẹ̀mí kò sí tí ò lè ṣe ṣùgbọ́n nígbà tí Jésù lọ tán àwọn Pétérù náà àwọn àpọ́sítélì àwọn Pọ́ọ̀lù náà wọ́n gbà àwẹ̀ wọ́n bẹ̀ sí ṣiṣẹ́ àti ṣiṣẹ́ ìyanu. gbogbo wa pátápátá la gbọ́dọ̀ gba àwẹ̀ ìyẹn àwẹ̀ tí Ọlọ́run bá ní pé kí a gbà bàbá wẹ kó òun látàárọ̀ in fact ó dàbí pé ó dàbí kọ́ máa lọ mọ́ ni ṣé bàbá mi ò bóyá ẹni social media tó wọ́n fẹ́ tẹ̀lé lórí Instagram Facebook. àkọ́kọ́ lórí Facebook mi ẹ rí Ezaka Peter. Ezaka Peter. Ezaka yẹn EZAKA. ṣé capital àbí. capital EZAKA Peter. ní Facebook yìí ní Facebook mi. bàbá ní ṣókí àdúrà ìmọ̀ràn fún àwọn ọmọlẹ́yìn Kristẹni fún ìpalẹ̀mọ́ àti fún orílẹ̀-èdè Nàìjíríà ká tó lọ ní ṣókí. ìmọ̀ràn ni pé mo rọ gbogbo àwa tá a pera ní ìránṣẹ́ Ọlọ́run ká padà sí ìpilẹ̀ṣẹ̀ ká lọ bí Ọlọ́run nítorí àwọn ìránṣẹ́ Ọlọ́run àti ọmọlẹ́yìn Kristi a tó láti bá ìṣòro tó ń ba orílẹ̀-èdè yìí fà á tó bá wí ṣùgbọ́n nítorí pé àfìmọ̀ṣọ̀kan a nígbàgbọ́ a ò pé níwájú Ọlọ́run a ṣe tó tọ́ tó lè lọ́rùn sì fi kọ̀ wá sílẹ̀ ṣùgbọ́n mo gbàdúrà ní orúkọ Ọlọ́run àwọn ogun orí ọ̀fẹ́ tá ti fi padà sí ọ̀dọ̀ Ọlọ́run láti gbàgbára bíi ti Mósè láti gbàgbára bíi tàwọn apostoli láti ṣe àṣeyọrí nínú iṣẹ́ yìí Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín. àkókò àwẹ̀ yìí mo gbàdúrà pé nítorí pé lẹ́yìn àwẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ara máa ń tẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ara ó máa ń tẹ̀lé ni mo gbàdúrà pé lẹ́yìn àwẹ̀ ti ọdún yìí ní orúkọ Jésù ní ìlú yìí àti ní orílẹ̀-èdè Ọlọ́run á bá wa dógun dúró Jésù Olúwa wa. Àmín.
náà ràn iléeṣẹ́ wa náà lọ́wọ́. mo gbàdúrà iléeṣẹ́ yìí yóò máa pọ̀ sí o iléeṣẹ́ yìí kò ní jóná o gbogbo àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ní orúkọ Jésù ẹ̀ nígbà oníṣẹ́ ṣe o Ọlọ́run máa pín lọ́wọ́ ṣiṣẹ́ Jésù Olúwa wa. bẹ́ẹ̀ ni ẹ̀yà ara lè dá lójú pé ẹ gbádùn ètò tí ò ní pápá jùlọ ẹ̀yin tí ẹ wà nínú àwẹ̀ àwọn ọmọlẹ́yìn Kristi a ní pé àlèṣáláì má gbé wa nítorí irú àkókò báyìí àkókò ronú pé wàdà ni wọ́n pè ìgbésẹ̀ yìí ti ronú láti pè wàdà oyè àwẹ̀ ó ti yé wa sí i wọ́n ní ṣe irú àwẹ̀ báyìí lèmi yàn fún yín gẹ́gẹ́ bí ìwé Isaiah 58 tó ṣe sọ ǹjẹ́ ìwọ ṣètọrẹ àánú ǹjẹ́ ìwọ ní ojú àánú sí ọmọlàkejì ǹjẹ́ ìwọ ṣetán láti gba àdúrà fún ọmọlàkejì ìyẹn ni pé àwẹ̀ náà tán ni tó bá fi iṣẹ́ tiẹ̀ tó ń ṣiṣẹ́ tẹlòmíràn títí ọjọ́ Friday táwọn bára pàdé lórí ètò Ká Sàlàyé gbogbo àtúntò ètò yìí ó máa wáyé ní déédéé aago kan náà ìyẹn ní ọjọ́ Thursday ọ̀la pẹ̀lú àṣẹlẹ́dùnmáà lórí Kaftan TV Yorùbá ẹ darapọ̀ mọ́ wa ẹ tún lè lọ sí gbogbo orí ẹ̀rọ alátagbà wa ìyẹn ní Facebook Instagram àti Twitter tó bá bákan náà lórí YouTube wa ẹ máa bá wa pàdé níbẹ̀ ètò yìí ó máa wà níbẹ̀. ìpolówó sì làgùn mọ̀ wò. ẹgbẹ́ ìpolówó ọjà yín wá àti ilé ìjọsìn ni o àti ilé iṣẹ́ ńláńlá ni o gbogbo ohunkóhun tí ẹ bá ń ṣe àtẹ̀yìn tẹ̀ ń ṣe oògùn ìyẹn oògùn tìbílẹ̀ o torí tó ló ń tẹ ìjọba àtẹ̀yìn olóúnjẹ náà ẹgbẹ́ ìpolówó ọjà yín wá pẹ̀lú àṣẹ Elédùmarè wàràwàrà báyìí lọ́mọ ẹ̀ta ń tà títí ọjọ́ Friday tá a máa pàdé lórí ètò Ká Sàlàyé ire o. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.